káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú àṣálẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo wa tá wà ní gbèrí òkun àtàwa tá wà ní ìgbèrí ọ̀sà. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Ọ̀dẹ̀ ọ̀dá bí? Àní fìbànújẹ́ lọ ilé ayé wa o. Gbogbo wákàtí tí ètò yìí bá bá wa, wákàtí ìdùnnú ní ọ̀jẹ́. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Bọ̀dá akọ̀wé àti ìdí ìlẹ̀kẹ̀ gbogbo yín mo kí o. Ìyálọ́jà, babalájé gbogbo yín mo kí o. Ẹ wá wá nǹkan fìdílé ẹ̀yẹ pariwo mọ́. Ẹ jẹ́ ká kọ́ ọgbọ́n àwọn sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Dúkìá tọ́lọ́run fi ta wá lọ́rẹ. Ẹ jẹ́ ká kọ́ ọgbọ́n ọ̀nù rẹ̀. Ẹ wo àwòrán yìí wò dáadáa. A rí i pé ọ̀gẹ̀dẹ̀ ni. Eléyìí là ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú. Ẹ rí i pé eléyìí ó ti gbó ṣùgbọ́n kì í pọ́n. Òun la nídìí. Òun la sì fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Ó wúlò fún ọkùnrin. Ó wúlò fún obìnrin. Iṣẹ́ àrẹ̀mọ ló wúlò fún. Àwọn Yorùbá àrẹ̀mọ ni wọ́n máa lò fún. Kí ni wọ́n ń pè ní àrẹ̀mọ? Bóyá ọkùnrin tó jẹ́ pé nǹkan ọkùnrin rẹ̀ kò ṣe gbémúgbémú dáadáa. Tàbí bẹ́ẹ̀ ni tó jẹ́ pé nǹkan ọkùnrin rẹ̀ ìtì máa ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀. Ṣùgbọ́n ṣàdédé lójijì ọ̀fẹ́ máa daṣẹ́lẹ̀. Kò máa ṣẹnu kọndukọndu mọ́. Kò kí olówó rẹ̀ káàárọ̀ mọ́. Ń dẹnu kọlẹ̀ ni. Yorùbá tí mo lò tí ì yé yín. Omi ara ọkùnrin tó bá dínkù. Káyí pé omi ara ọkùnrin dínkù. Tá à ń pè ní àtọ̀ tí ó lè jẹ́ kí iṣan tí jẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ṣẹnu kémúkémú tí òjò lè ṣiṣẹ́ dáadáa mọ́. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó wúlò fún. Ẹ gbọ́. Bákan náà ọkùnrin téègùn rẹ̀ tó dúró tó pé síbẹ̀. Ṣùgbọ́n tó tún fẹ́ máa ṣàlékún agbára rẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó wúlò fún. Tàbí obìnrin tí tó fẹ́ kí oyún ó dúró sí òun lára. Ẹ rí i pé níbi àwọn fídíò kan nígbà tí ń sọ̀rọ̀ nípa orúdú ọ̀gẹ̀dẹ̀, àwọn olè wọ́n lọ jí fídíò náà gé. Arákùnrin náà ń jẹ́ agbẹ́sìgá. Ó lọ jí fídíò mi gé. Àkọlé tó kọ sókè rẹ̀ ni pé márùnra rẹ̀ pípò lè dọ́lọ́mọ láyé. Ó ń ṣí ààrẹ káàkiri gbogbo bí ẹ̀kọ́ mi wà. Ọ̀yọ́ kú ò, gbogbo bí nọ́mbà wà, ọ̀yọ́ kú ò. Ṣùgbọ́n ohun mi ọlọ́, ó rí ohun mi gé kú ò. Ọ̀rọ̀ ohun mi gé kú ò. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà wá nì. Tí a bá rí bí orúdú ọ̀gẹ̀dẹ̀ yìí, mo ti ṣe dé part 3 àti sọ part 4 rẹ̀. Ẹ̀rí. Kò rí àwọn fídíò yòókù gé mọ́ nígbà tó ti rí i pé àwa náà ń ṣàtúnṣe, à ń ṣe editing rẹ̀, à ń fi nọ́mbà wa sáàrin, à ń fi ikọ̀ wa sáàrin, kò rí yọ mọ́. Tọ́ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan fìdílé. Ẹ jẹ́ ká jọ fìdílé nǹkan, ká jọ kọ́gbọ́n yan àwọn bàbá wa yìí. Ọgbọ́n ìbílẹ̀ lélẹ́yìí. Ẹ jẹ́ àjọ kọ́.
ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lo nǹkan le lọ́jọ́ pọ̀lọpọ̀ ẹlòmíràn sọ̀rọ̀ ìdọ́lọ́tí èyí ń kọ́ ọ̀dà sínú ọtí tọ̀hún kọ́ ọ̀fọ̀ tirẹ̀ tọ̀hún kọ́ ọ̀fọ̀ tirẹ̀ rárá o rárá o dúkìá ọlọ́run yìí bò láti ṣe bò láti ṣe ìwọ tó ní ìtọ̀ dídùn súnmọ́ bí o tọ́jẹ́ pé o ní ìtọ̀ dídùn táwọn eléèbó ń pè ní diabetes táwọn Yorùbá ń pè ní tọ̀ ṣúgà tí wọn náà wá jàǹfààní ń bẹ̀. ṣe rí ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ wá kó tó bíi mélòó kan bẹ́ẹ̀ bá ṣe rí sí ni ẹ rọra hó èpo ara rẹ̀ yìí kúrò ẹ̀rẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ̀sà lórùn ẹ̀gúnlẹ̀ ẹ̀jọ́ gbẹ ṣe ti sá ó ti gbẹ dáadáa ọyẹ ẹ̀ka tó ẹ wá lọ́dọ̀ àwọn oní ewé ọmọ ẹ jókòó tì wọ́n tó bá jẹ́ pé bí ọ̀gẹ̀dẹ̀ 6 lẹ lò àwọn ohun tí ọ̀gẹ̀dẹ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe rẹ tó pọ̀ sí bẹ́ẹ̀ náà làwọn èròjà rẹ̀ náà làwọn náà ó ṣe gbé pẹ́ẹ́lí sí bí àpẹẹrẹ ká sọ pé ọ̀gẹ̀dẹ̀ 6 lẹ lò tẹ́ gé wẹ́rẹ́ fún àǹfààní ọkùnrin ṣẹ̀ẹ̀kan sùn lọ ní o torí ká máa là á ní kọ̀ọ̀kan o ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ máa fi ṣe àlera tí irinṣẹ́ yìí ò ní dẹnu kọlẹ̀ mọ́ tí wọ́n máa ṣẹnu kémúkémú ẹ gbọ́ ẹ súnmọ́ bí ìgbà tí ẹ ti rí ọ̀gẹ̀dẹ̀ 6 yìí tọ́gbẹ tẹ̀ sá ẹ wàá kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ lọ́ọ́ ra àwọn atare tó jẹ́ pé wọ́n ti hín ọmọ rẹ̀ tó jẹ́ pé ọmọ rẹ̀ lásán ni atare ni mo pè o àwọn eléyìí bá máa pè ní alligator pepper ẹ lè wá bí agolo mílíkì 2 àbí agolo mílíkì 1 àbọ̀ àwọn ará Kútọ́nù á pè nílẹ̀ píìkì ọmọ atare tó kún ní agolo lẹ̀ píìkì 2 tàbí kẹwàá odidi 1 àbọ̀ ẹ wà bẹ́ẹ̀ ìyèrè ẹ wà bẹ́ẹ̀ kànáfùrù ẹ wà bẹ́ẹ̀ èso awógbà àrùn gbígbẹ wọn wà ní tó bá jẹ́ pé agolo 2 kí àwọn ti bí yìí ńlẹ̀ bá wá ẹ má jẹ́ òun okun agolo mílíkì kan ẹ má jẹ́ okun agolo lẹ̀ píìkì kan tí ẹ dà sí tọrọ lágbára díẹ̀ ẹ dà á papọ̀ ẹ ti dà á sí ẹ wá èèpo ogi kan mi à ń pè ní àgànwó àwọn ẹlòmíràn máa pè ní ọ̀gànwó ẹ rọra wá díẹ̀ ẹ dà á sí igi kan bẹ à ń pè ní sápó igi sápó èèpo rẹ̀ ẹ̀wà ẹ̀kọ́ sí kí ni mo wí àní ẹ̀wà ẹ̀kọ́ sí ó di gúgú pọ̀ ẹ lè gbé fẹ́ràn kẹ́rọ̀ bá yín lọ tẹ́rọ̀ bá lọ tó sì lọ́múlọ́mú tọ́lọ̀ tán tó ti lọ gbogbo ẹ̀ pọ̀ torí agbára ẹ̀rọ ló lè ka tí ó lò dáadáa ẹni Ọlọ́run bá sì fún léegun tó bá rí odó onírin bó sì jẹ́ odó àbọ̀lì jẹ́ ọmọ ọlọ náà ní tó le koko dáadáa tó bá mọ̀ pọ̀ ráyè ìyá ọmọ ọlọ tí ọ máa gún tó bá ti ní gún rẹ̀ lókùúta lọ́wọ́ torí èbò ti ṣayé dẹ̀rọ̀ ìlú lọ́ọ́ fẹ́ràn tí wọ́n fi bọ̀ lọ. ẹ̀yin ará Kútọ́nù bí ẹdẹ tọpá wọn bá yín lọ
ẹ̀yin ará Nàìjíríà bòdó yìnbó wọ́n bọ̀ lọ bọ̀dá Abẹ́òkúta wọ́n bọ̀ lọ bòdó bòdè nìbàdàn wọ́n bọ̀ lọ tẹ́ẹ̀dọ́ Ṣògbó wọ́n bá yín lọ àwọn ẹlẹ́rọ máa bá yín lọ tí wọ́n bá wá lọ tó kúnná bò láti ṣe é àlèlé léyìí wà fún o torí ń ṣàlàyé rẹ̀ kó lè yé wa dáadáa o wọ́kùnrin tó fẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ ó máa dẹnu kọlẹ̀ tó fẹ́ kó máa ṣẹ̀nu kémúkémú òun ló wà fún ọ sí o ìwọ tó fẹ́ máa lò bóyá èèyàn ní àtọ̀ ọlọ́ọ̀lẹ̀ àṣẹ sọ̀rọ̀ lórí ìmú ẹ̀ máa bá kálọ̀. tẹ́ bá ti lọ bẹ́ẹ̀ tán ẹ máa fi já ẹ̀kọ́ gbígbóná sára èyí tó jẹ́ pé òkè òkun lẹ bá wà ẹ̀rẹ́kọ̀ gbóná kọ́stáàdì ń bẹ ẹ̀mí ìjà sára ẹ̀mí ìjà sára ní agbára Ọlọ́run àlékún agbára yóò sì máa dé bára rẹ̀ ọ̀dà púpọ̀ àrẹ̀mọ ni àrẹ̀mọ làwọn bàbá wa pè é jọ̀gbọ́ àrẹ̀mọ ni ìwúkúwì ni ká máa sọ pé a lè ọ̀pá ẹ̀yìn ìwíkúwì ni jẹ́ bẹ́ẹ̀ ìwíkúwì ni ẹni tó bá lọ fún ẹ̀kọ́ ewé àtegbò tó lọ ilé ìwé rẹ̀ kò sóògùn tí í jẹ́ alẹ́ kò sóògùn tí í jẹ́ ọ̀pá ẹ̀yìn o ṣùgbọ́n ayédáyé àṣàkáṣà ni ọ̀rọ̀ tí mo wí yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa sọ pé kí ni bàbá ìyá wa wí bó ṣe rí ni mo sọ fún ọ kí ló pilẹ̀ alẹ́ kí ló pilẹ̀ ọ̀pá ẹ̀yìn tí gbogbo èèyàn ń wí torí pé gbogbo agbára ọkùnrin tọkùnrin bá fẹ́ bá obìnrin láṣepọ̀ tí ẹ̀yìn èèyàn bá dúró dáadáa bẹ́yìn rẹ bá dúró dáadáa tí iṣan tí ó kọ̀ǹtró nǹkan ọmọkùnrin rẹ tára ẹ bá lẹ́ ńkọ́ kò ní ṣiṣẹ́ èyí tí ṣètò kúkúrú jẹ̀dí ni jẹ̀dí jẹ́ tí jẹ̀dí bá pọ̀ lára nǹkan ọmọkùnrin rẹ ò ní ṣiṣẹ́ dáadáa jẹ̀dí ni jẹ̀dí jẹ́sẹ́ tí jẹ̀dí bá ti pọ̀ lára èèyàn nǹkan ọmọkùnrin èèyàn ní máa lọ déédéé tàbí àwọn eléyìnbó ń pe kíní kan ní quickly ejaculation kíní jẹ́ quickly ejaculation ẹ dákun ẹ̀yin onígẹ̀ẹ́sì ẹ̀ máa bá mi ká lọ o kéèyàn ó dé inú yàrá tó fẹ́ kiri bọ̀ ó wọlé sóbìnrin lára ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ó ti sáré da tẹnu rẹ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá ẹ máa bá mi fi Yorùbá ṣe torí lórí afẹ́fẹ́ èèyàn gbọ́dọ̀ máa wíwìkúwì kéèyàn sáré tètè da tẹnu ẹ̀ sílẹ̀ òun ni wọ́n ń pè ní quickly ejaculation tọ́ ọkọ̀ tó wà ń bẹ tó jẹ́ pé kò tiẹ̀ ní ti wọlé rárá ó ti da tẹnu ẹ̀ lẹ̀ ara ò ní lè mọ́ òun la bàbá wa máa ń pè ní aróbòkú ìwọ̀n títí ń sẹ́nu gbàùngbàùngbàùn tẹ́lẹ̀ ń bọ̀ wá débi tí ó ti ṣiṣẹ́ ọba dẹnu kọlẹ̀ yóò sì ti dà sára ẹ̀rí pé ìyá kan náà ló bí gbogbo wọn ìyá kan náà ló bí gbogbo wọn ẹlòmíì kan bẹ tó yẹ pé jẹ̀dí ọ̀pọ̀ lára ẹ̀ ṣùgbọ́n iṣan ara rẹ̀ tí ó bá nǹkan ọmọkùnrin rẹ̀ ṣiṣẹ́ ó ti rẹ̀ ẹ́ làwọn olóyìnbó ń pè ní weak erection iṣan ara rẹ̀ ó ti rẹ̀ ẹ́
torí ẹ̀ ni àwọn tí wọ́n máa ń lọ lo addictive drug àwọn oògùn èbó tó jẹ́ drug tó bá lò ẹ mọ̀ pé egun wọn máa le lálẹ́ ó dì ní ṣùgbọ́n ọjọ́ alẹ́ wọn yóò béèrè torí pé bígbà tí èèyàn bá gbàgbára èèyàn mẹ́rin kún téèyàn kan ṣoṣo òun ni wọ́n lò ẹ wá wọjọ́ alẹ́ wọn bí ó ṣe rí hẹ́gẹ́hẹ́gẹ́ kan báyìí ni ó rí irú àwọn nǹkan báyìí làwọn bàbá wa máa lò tá à ń pè ní àrẹ̀mọ yóò máa tún nǹkan ara rẹ̀ ṣe nǹkan ara rẹ̀ yóò máa tún ṣe wọ́n máa já sára kì í ti pé kọ́ máa mú lọ ilé olóògógóró láwọn ìfọ̀n wọ́n máa já sára àwọn àgbàlagbà nílùú òkè lọ́wọ́ àárọ̀ níbi ìyálẹ̀ta ẹ̀kọ́ wà wájú wọn tí wọ́n kọ́kọ́ já lura láàárọ̀ wọ́n lè lo àgúnmu bí oríṣi mẹ́rin wọ́n lè lo bíi mẹ́ta pọ̀ òun ni wọ́n làgbà wọn fi dọjọ́ alẹ́ kì í ṣògógóró ni wọ́n mú dọjọ́ alẹ́ ìmùbẹ́yìn onífàájì o àwọn àbọ̀ sórí tí ẹ bá ní ìtọ̀ dídùn ẹ̀yẹ̀ máa bá mi pè ní ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ ẹ̀dá rẹ̀ àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. onísàbọ̀rọ̀ oní ọ̀dọ̀lù náà ìyá ni ẹ̀rọ tó máa sọ wá kẹyọ. ìtọ̀ dídùn diabetes ǹbẹ́ lọ́hùn kó mú yẹn o àrùn yìí a máa ràn àrùn yìí máa bọ́ sí tó bá bọ́ ní ìdílé kan yìí máa ràn o àwọn ẹlòmíà máa jogún àrùn yìí èèyàn a sì máa fọwọ́ ara ẹ̀ fà á wọlé bẹ́ẹ̀ni tó ní ìtọ̀ dídùn lára àwọn nǹkan tó gbọ́dọ̀ máa jẹ kìí ṣe gbogbo oúnjẹ ní í jẹ onítọ̀ dídùn lára jàǹbá ò gbọ́dọ̀ sí wọn débi wípé wọn ò ní ojú ọgbẹ́ wọn kìí tètè sàn o ẹni ó ní ìtọ̀ dídùn lára kò gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ sábà máa jẹran jù tó bá ń jẹja yóò ràn án lọ́wọ́ ó sì lójú oúnjẹ tó lè máa jẹ jù oúnjẹ tó bá dùn jù onítọ̀ ṣúgà gbọ́dọ̀ jìnnà sí i wàá gbọ́ tó bá mú ọ̀gẹ̀dẹ̀ yìí tó bá rẹ tó sa ọ̀sà yọ̀gbẹ́ ìyèrè kànáfùrù gbìyànjú jẹ́ ó ju mẹ́fà yìí lọ sọ pé mẹ́fà ní ti talárẹ̀mọ ìwọ jẹ́ títí ó ju mẹ́fà lọ gbìyànjú kó wá ra ìyèrè kó pọ̀ gbìyànjú kó sì ra kànáfùrù kó pọ̀ ọ wá ra èso àǹbèrè tó gbẹ dáadáa ọ̀rọ̀ àyọpọ̀ ọ̀dà sí egbò akọgùn yìí làwọn bàbá wa máa pè ní arọ́gùn àwọn kan pè ní arọ́gùn àwọn kan pè ní akọgùn egbò rẹ̀ a máa dúdú ìtàkùn rẹ̀ a máa rí egbò rẹ̀ ó tún lágbára ju ìtàkùn rẹ̀ lọ ìtàkùn rẹ̀ náà ń ṣiṣẹ́ o ṣùgbọ́n egbò rẹ̀ tó bá gbìyànjú tó bá súnmọ́ àwọn tó fara ti àwọn eléwé ọmọ pé ẹ dákun egbò rẹ̀ gangan mo fẹ́ wọ́n bọ̀ wá bọ́ọ̀lọ́jà tó kú ó rí bọ́ọ̀lọ́ tọ́pá ó rí bọ́ọ̀lọ́ jàjára ó rí bó sì lọ Òṣogbo ọjà Òṣogbo ó rí bó sì jẹ́ pé Ìbàdàn ni gbogbo bí wọ́n bá ń tewé ọmọ láwọn tí wọ́n dá nǹkan mọ̀ tí wọ́n ní gbègbèkúgbè lé ọ lọ́wọ́
wọn a máa di kéékèèké báyìí torí pé ó jẹ́ ìtàkùn tó ṣòro rí gbìyànjú kó wá gbígbẹ rẹ̀ kó ra wọ́n sí kó pọ̀ díẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹlẹ́rọ tí wọ́n bẹ lọ tí wọ́n bá lọ tó kúnná ọ̀dọ̀bẹ̀ máa já sára láàárọ̀ máa já sára lálẹ́ kó tó sùn tí ìkorò díẹ̀ kódà tó bá tó ń lò ó tí ẹ bá nínú rùn rárá já díẹ̀ fún kò ní ó fomi lò ó inú ọ̀wọ́n lọ ọmọdé lè lò ó àgbà lè lò ó díẹ̀díẹ̀ lẹ́ẹ̀ máa bù fún wọn o lè fẹ́ kọ́ gbígbóná lò ó ó sì wò ó lè fomi tútù lò ó ṣáàtì lò ó ní àárọ̀ alẹ́ ọ̀dà gan ni kì í ṣe fẹ́ni títọ̀ ṣúgà bámú nìkan ló lè lò ó kò sẹ́ni tí ò lè lò ó a máa fi ṣe ìdènà ni kọ́ má bàa mú ni àwọn ọmọ iléèbó wa ní prevention is better than cure tó o bá ti ra gbà ó léwu fún olè kó tó rápálá wọlé rẹ gbogbo nǹkan wọ̀nyí làwọn àgbà àtijọ́ máa lò àmọ́ àwọn oníwọ́n bàgbó tó nídìí nínú fún láyé òde òní tí ò ní fẹ́ bó dànù and what is this no ìdí tó fọwọ́ gbájú ẹgbẹ́ kan tó dá àgbo sọ́run ṣùgbọ́n ojú ti là gbogbo bá a ṣe máa ń pìrìvẹ́ǹtì àgbo láyé òde òní ó ti yàtọ̀ sí tàtijọ́ ó di méjì ẹ̀yin èèyàn mi o èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ jẹ́ fún yín nìkan sí kẹ́ máa rí fi sí agbèjì ara. Ẹni tó jẹ́ pé tó bá lóyún inú gbígbóná máa ń dà á láàmú tàbí oyún ò rí dúró sí i lára tí oyún kì í dúró sí lára bóyá o ti náwó gbìyànjú kó lọ wá orúdú ọ̀gẹ̀dẹ̀ yìí ń júwe rẹ̀ fún wa torí ẹni tí ó bá mọ̀ ṣé àmọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá so tó ti yọmọ dáadáa kíní kan máa wà lẹ́nu rẹ̀ kí í ṣe kùndù báyìí òun náà bó ṣe rántí òun náà ni wọ́n ń pè ní orúdú ọ̀gẹ̀dẹ̀ jọ gbọ́ báyìí òun náà wọ́n sì tún pè ní rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀. Iṣẹ́ tí ń bẹ lórí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn lásán táwọn àgbàlagbà kọ́ wa ogun ò lè kó ilẹ̀ rẹ o. Rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ kí rẹ̀ rú tiẹ̀ kọ́ má gbé e dórí àti ìṣètàtà sọ̀yún ìyẹn náà wúlò. Táyé kì í fi dẹrù ẹnu níjọ́ mi là á máa sọ lórí rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ náà ni o torí ìwọ tó ń jí fídíò wa gbé kó lè bá a mọ̀ pé ọ wà nílẹ̀ gan ni o ọ wà nílẹ̀ o àwọn ò fi polówó à ń fáwọn èèyàn ni ṣùgbọ́n wà fi ń polówó ni ọ̀lọ́ gé fídíò mi agbẹ́sìgá àbí kìnnì kan lè kọ rẹ̀ agbẹ́sìgá ló pè rẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ ṣe nǹkan tàbí ẹni ojú ọlọ ṣe nǹkan èyí tí wọn náà lọ kọ́gbọ́n lórí ẹ̀ tẹni ẹlẹ́ni lọ wá gé ọyọ́ ọkọ ẹ̀ kú
ọyọ nọ́mbà rẹ̀ kó àwa ò ní ṣépè fún àti ní ṣàdúrà fún tóró dùn mí díẹ̀. ẹ gbọ́ mi ẹ lọ wá ọ̀gẹ̀dẹ̀ yìí kọ́pọ̀ ẹ gé wẹ́wẹ́wẹ́ ẹjọ́ pọ̀ ẹ ti gé wẹ́wẹ́wẹ́ ẹ wà lọ wá ẹfun ìbílẹ̀ ẹ lọ pẹ̀lú ẹ kí lẹ wí ẹ ti lọ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti kó sẹ́gbẹ̀ẹ́ kan èso awogba ẹ̀rùn àwọn ká ẹ bá sì rẹ́rùn alamọ déédéé náà ni déédéé bí ọwọ́ méjì ẹ kó sí àìdán bíi 4 àbí 6 ẹ gé wẹ́wẹ́wẹ́ ẹ kó sí ẹ ti kó sí odidi àdán kan tó pé ẹ fi sí ẹ wà lọ wá èso a máa so bíi fúláwà báyìí àsùn ni mò ń wí o ọ̀pọ̀lọpọ̀ ṣe ọ wà bíi fúláwà fẹ́lòmíì ni wọn ò mọ̀ pé kẹ̀sì fúláwà nǹkan tó wúlò gidi ni àsùn òyìnbó ń bẹ tí Yorùbá náà wá wà òdòdó àsùn méjèèjì ẹ tọ́jú àsùn Ẹ̀gbá àti àsùn tòyìnbó ẹ gbìyànjú ṣẹ́rí tí tẹ̀gbá yẹn òun ṣòro orí ṣùgbọ́n tí Yorùbá yẹn àbí tòyìnbó yẹn yanturu lòun wà ẹ gbìyànjú ẹ wá méjèèjì kó pé fún ẹni tí ń ṣàwárí oyún ẹ wá wọ ẹja aborí kan tó pé ẹja aborí gbígbẹ ni o tó pé tí èsè títí yín lára ẹ lè lọ́ọ̀dà àwọn Haúsá àbọ̀dọ̀ àwọn Yorùbá tí wọ́n bá ń tà ẹ gbìyànjú kẹ ẹyẹ ọ̀pá tí wọ́n fi mú yẹn ẹyẹ ọ̀pá yẹn kú mẹ́ ẹ wá gbé fẹ́rọ̀ ẹ jókòó tẹ́lẹ̀rọ̀ tó ẹ bá gbé fún o ẹni wọn bá yín lọ tí wọ́n bá lọ tán tó bá ti tásìkò ìgbà tó ń ṣe nǹkan oṣù máa lò omi gbígbóná ni wọ́n máa lò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ omi gbígbóná ni kò máa fi lò ṣùgbọ́n tó bá parí nǹkan oṣù rẹ omi tútù ni kò máa fi lò kí ni mo kú fún omi tútù ni kò máa fi lò ó sì lè fẹ́ kó tútù lò ní agbára Ọlọ́run oyún rọrùn yóò sì dúró sí ọ lára ó dúpẹ́ fọ́lọ́run eléyìí jẹ́ part 1 low sperm count ẹ̀ a máa sọ wọn ní part 2 níbi àṣírí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà báwo lẹ ṣe lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹmú gègé kẹ́kọ̀ọ́ yóò fún yín ní nọ́mbà Nàìjíríà 4 nọ́mbà orílẹ̀-èdè Kútọ́nù 2 +23480 3298 3298 +23480 3298 3298 àkọ́kọ́ nù nọ́mbà kejì +23481 33155 111 +23481 33155 111 nọ́mbà kẹta +23480 890 38658 +23480 890 38658 ẹlẹ́ẹ̀kẹrin +23481 86 86 9899 +23481 86 86 9899 mẹ́rẹ̀ẹ̀rin pé ó kù tó orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ọ̀kẹ́lẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 gbogbo ẹni ọba lò yọ ọba yín lára mu gbogbo ẹni tó bá lò yọ ọba yín lára mu ó kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní orílẹ̀-èdè Côte d'Ivoire a kì í bá a mọ̀ ó lè di ọ̀sẹ̀ tí ń bọ̀ kẹ́ ẹ pé wo nọ́mbà mi kọ́ máa lọ
orí whatsapp 3298 yẹn tẹ́ bá pè mí lórí yẹn yóò lọ màá ti wà ní orílẹ̀-èdè Abidjan ìlú bo ni mò ń gbé ní Nàìjíríà Ìkòròdú ni mò ń gbé wọ́sà tí wà mọ́tò ti ń lọ Ìkòròdú wọn bá ti jẹun ní Ìkòròdú garage ọwọ́ mọ́tò ti ń lọ Báyékù ọ̀sán fún ní mọ́tò pé Emily bus stop ni màá ti dúró Emily street number 50 wáyé jẹ́ pé lórílẹ̀-èdè Benin náà ni ẹwọ mọ́tò láti Àjàṣẹ́ kẹlẹ́yìn lọ Kútọ́nù ẹbọ́lẹ̀ ní Dégà kan ní Túndé Motors àbádọ́lẹ̀ ní bí Túndé Motors bí títí ń ta mọ́tò ní kẹsì bí títí ń ṣe ìwé mọ́tò ẹkẹyìn dàbí Túndé Motors yìí ilé epo JMP tó wà lọ́ọ̀kan ẹ̀sọ́dá síbẹ̀ ẹ bá ti dé bẹ́ẹ̀ rí ọ̀nà kan jáde látara ilé epo ọ̀nà yìí ni kẹ́ ẹ máa tọ̀bọ̀ lọ sàlẹ̀ bí ìgbà tẹ́ ń lọ òkun ẹ máa wá ka ìyànà kíní ìyànà kejì tóbi dé ìyànà ẹlẹ́ẹ̀kẹrin lápá òsì mi o ẹ bá ti dé bí alẹ́ tẹ́ bá ti dé ìyànà kẹrin ẹ̀yà síbi apá òsì yìí ẹ ra síwájú ẹ rí mosque kékeré kan ẹ rí àwọn igi àgbọn fúláwà tọwọ́ àwọn àjọ ẹ̀ torí kékeré sí àgbọn gidi àgbọn mi họ̀họ̀ làwọn bàbá wa pè tẹ́ bá ti kógi àgbọn yìí já sókè díẹ̀ gẹ́rẹ́ ẹ wo àdúrà tí ọwọ́ ọ̀tún yín ní jẹ́bẹ̀ ẹ rí táàsì kan ilé olókè méjì ní jẹ́bẹ̀ ilé gíga igi kan wà wájú ẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ hàntògbó kan wà lẹ́yìn ẹ̀ géètì ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ sí hàntògbó ìkẹ́ wọlé ilé tó wà nísàlẹ̀ ìbẹ̀lẹ̀ ti bá mi ọ̀sẹ̀ àtúndé wà oríṣiríṣi iṣẹ́ ó wà nílẹ̀ gbogbo àwọn ètò tá a ti ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tẹ́ ẹ bá fẹ́ káràn yín lọ́wọ́ lórí àárẹ̀ yín lọ́wọ́ dákun ètò yìí má jẹ́ ọgbọ́wọ́ rẹ̀ o ìwọ náà pín fáwọn àwọn èèyàn ní ìdí ẹ̀ o yóò wúlò fẹ́ni tí ó fi ṣàǹfààní má dé mọ́lé dákun ọ̀fọ̀lọ́hún bí ọlọ́run ní dóore rẹ̀ mọ́lẹ̀ oore tí ọ̀kọ́ mọ̀ ọlọ́run ó ṣí ààrẹ lọ́dọ̀ rẹ̀ lónìí ìwọ náà máa ṣí ààrẹ fún gbogbo èèyàn ẹ bá bẹ̀rẹ̀ lórí ìrìn àjò yín akọ́ṣẹ́jáyé ni àbí ẹ fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ṣe yín àbí ẹ fẹ́ ká bá yín ṣe àwọn ètò kan sí kejì lórí ìrìn àjò ara yín ẹ̀bẹ̀ wá lọ́nà tó dáa ó sì jẹ́nu á sì jẹ́ pé yín á dára fún wa o ayé wa kò ní yí ẹ lẹ́ o ire o a kì í bá a mọ̀ o ọmọ ọ̀dọ̀ àgbà ti kọ̀ káàkiri orí afẹ́fẹ́ o ẹni tẹ́ ẹ bá ti gbọ́ kọ́dá akọ pé Lukman Ayédáre lórúkọ òun kì í ṣèmí o á dára fún wa o ire kàbìtì. Èyí fún jọ̀wọ́.